Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, ó dàbí pé òpin ó ti fẹ́ dé bá òṣèlú gbajúgbajà òṣèrékùnrin elédè òyìnbó ni tó tún máa ń kópa níbi iṣẹ́ tíátà Yorùbá, Hon Desmond Elliot, lórí bí àwọn alágbára àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó tí ó ń ṣojú fún bí wọ́n ṣe ti dìde ogun sí báyìí o, tí wọ́n sì ti pinnu wípé kìí ṣe lójú ẹ̀mí àwọn báyìí Hon Desmond Elliot ni yóò tún fi padà sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ní ọdún tí ó ń bọ̀. Ẹ rántí pé ọdún sáà kẹta ni Desmond Elliot inú fẹ́ lọ lò nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Lagos State House of Assembly láti ṣojú agbègbè Sùúrùlérè àkọ́kọ́ ìyẹn Sùúrùlérè constituency 1 níbẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ogun ti dé sí ọ̀dọ́mọkùnrin náà báyìí o, tí àwọn àgbààgbà ẹgbẹ́ ní Sùúrùlérè tí wọ́n sì ti jẹ́ kó di mọ̀ pé kò ní lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣé tẹ́lẹ̀ kó tó di pé Desmond Elliot ó di aṣòfin, gbajúgbajà òṣèré tíátà tó làmìlaka tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn tó sì mọ iṣẹ́ tíátà lójú àmì ní ọkùnrin náà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ àwọn eré elédè òyìnbó tí ó jáde tó mì Nàìjíríà tìtì ní ká máa sọ pé 20 ọdún sẹ́yìn tàbí ọdún 15 sẹ́yìn tó jẹ́ eré olóyìnbó ni ló jẹ́ pé Desmond Elliot òun lè máa bá níbẹ̀. Bákan náà ló jẹ́ pé ó tún kópa nínú àwọn eré tíátà tó jẹ́ ti elédè Yorùbá míì èyí tó sọ di gbajúgbajà ní àárín àwọn Yorùbá àti láàrin àwọn Ìgbò, kó tó wá di pé ó pàṣẹ tíátà tí tó gbégbé òṣèlú tó sì lè díje du ipò láti ṣojú agbègbè Sùúrùlérè nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n ní báyìí àwọn àgbààgbà ẹgbẹ́ wọ́n ti pinnu, wọ́n ti parapọ̀ wípé Desmond Elliot kò ní lọ ṣe sáà kẹta báyìí o, tó sì jẹ́ pé ẹni tó fẹ́ gba ipò ẹ̀ fún báyìí ìní Honorable Barakat Odunuga Bakare tí ó ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ilégbèé ìyẹn special adviser on housing fún gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó. Òun la gbọ́ pé wọ́n ti fẹ́ gba tíkẹ́ẹ̀tì Desmond Elliot fún báyìí o láti lọ rọ́pò ẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ẹni tí Desmond Elliot tó ṣẹ̀ gangan ni bàbá àṣálẹ̀ tó ràn lọ́wọ́ láti di aṣòfin inú Honorable Fẹ́mi Gbàjàbíàmílà tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n sì ní Desmond Elliot tó ti yájú sí olórí ẹ̀. Ilé ìlànà àgbọ̀pọ̀ jẹ́ kí Gbàjàbíàmílà kó yarí pé Desmond Elliot kò ní lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó mọ́. Kódà ọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé lára ẹ̀ṣẹ̀ tí Desmond Elliot ṣẹ̀ ó ní bó ti ṣe fẹ́ lo ọ̀rọ̀ ẹ̀sìn láti fi díje tó fẹ́ sọ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì agbègbè Sùúrùlérè tó fẹ́ sọ wọ́n dọ̀tá ara wọn, tó ìjẹ́ pé ní báyìí o ó dàbí pé òpin ti fẹ́ dé bá ọ̀rọ̀ òṣèlú Desmond Elliot nítorí pé Honorable Barakat Odunuga Bakare òní yóò rọ́pò ẹ̀ báyìí ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó.